Africa Content TV. Allah, that's for you, Allah. Any sùúrù Ali Ibrahim tell lọ bá nìyẹn tó bá ti tó so when it is time he will call you.
ọkọ̀ tí ń lọ ọkọ̀ tí ń kọjá o. èyí tó yí wá wípé ọ̀nà ti ṣe gbà báyìí. ọba jọba lọ oníwò lọ́kọ̀ tẹ̀lé wò kẹ́kẹ́ wò. à ń tẹ̀sí wọlé bíìgì olódo. èyí fi yé wa pé orí bíìgì olódo ó ti ṣe gbà báyìí. ó ti ṣe gbà báyìí. wọ́n tẹ strong rẹ̀. yes. ẹ fọwọ́ má kó yí o fún rẹ má gbọ́ o. ẹ jẹ́ ṣe ta fún ìtàn ní kẹ́kọ̀ọ́ lè ṣe lówó ẹ bàbá fi ní sísá. Yusuf, ó wà bí ìjọba wọ Yusuf wà bí. Ẹja lẹ́ni sùúrù jáde sí fún ìyàwó ni. Alẹ́ bá wọn láyé.